tí wọ́n fún àyà kò fẹ́ fi yin Ọlọ́run ni. Fọ́nà wọn lè yin Ọlọ́run rẹ lórí ìjókòó ṣáà máa juwọ́ sí i. Ìwọ tó rẹ́sẹ̀ tí ẹgbẹ́ ìwọ lè dìde láti yin Ọlọ́run rẹ àníkọjá táìmì rẹ. Àwọn bàbá yẹn ti pàṣẹ yẹn lé wọn lórí bí Ọlọ́run ti mọ̀ wọ́n. Ọwọ́ kù sí ọwọ́ ẹni tó máa gbé ẹ̀mọ́ ẹ̀. Wọ́n ní ìbẹ̀rẹ̀ kì í ṣe oníṣẹ́ àfẹ́ tó bá ṣe é ní òpin. Irú àkókò báyìí ni Jákọ́bù bí áńgẹ́lì yẹn mú. Ó ní mi ò ní jẹ́ kó lọ àfi tó bá bùkún mi. Àsìkò tá a retí yẹn rèé, wọ́n ti gbà á ládùúrà, àwọn àkókò mu nínú orin yìí. Pariwo sókè sọ pé Olúwa mi ṣàtìgbọ́ ó ṣe ìfẹ́ sí mi. Ṣùgbọ́n mo fẹ́ dé lápá ìgbàgbọ́ kí lè ti gbọ́ ṣùgbọ́n ọ̀rọ̀ mi mọ́ sọ fún ẹ rẹ yẹsà oríire ò fẹ́ rò bíbélì kọ́kọ́ fáwọn ẹ̀gbọ́n pọ̀lápẹ̀ díẹ̀ láàrí àwọn tá a wà lórí ìjúwe ni mo bá ń lẹ́jọ́ kò kí ń ṣe gbogbo ènìyàn mi ò sí ní ṣòro àwọn tí mo bá wá nìkan ni wàá rí pé wọ́n lè ti kílè mọ́ ẹ báyìí because gbogbo ohun tó rí ó di sáàtọ̀ ṣe ní máa jẹ làwọn máa fi yọ làwọn máa fi yípa bá ọ̀rẹ́ ní sọ́lúmọ̀ ọ̀rẹ́ nìkan. Oh
àwọn tí mo bá níṣẹ́ náà lélẹ́yìí ìwọ tó ti rí gbà nìkan ni a fẹ́ yin Ọlọ́run ní ọ̀nà tó yàtọ̀ kò kí ń ṣe àríyá o, but we are going to praise him in this way. Sọ wípé Olúwa mo gbé ọ̀gá o. Eléyìí ò kì í ṣàríyá ṣùgbọ́n pàtẹ́wọ̀ ẹ̀. Feel the music inside. Feel the music inside. Nítorí wípé lẹ́yìn ikú ogun inú àwọn ọ̀pẹ wa. Lóòótọ́ bí wọ́n ṣe ń pa àwọn àṣẹ yẹn, ó ń fi ẹ̀mí bá àwọn bàbá yẹn lọ. Mo dẹ̀ rí wípé ìkọ́kọ́ jáde lára mi. Tí gbogbo èèyàn bá rí ìkọ̀kọ̀ mi ti rí nǹkan bíbá lónìí. Màá wá lọ fi pa owó ní ṣò. Ọkọ náà bí bẹ́ẹ̀ kọ́. Òkú yẹn màá lọ fi pa owó ní ṣò. Bó ṣe máa rí fẹ́. Sọ pé Olúwa mo gbé ọ̀gá o. Àwọn ọ̀run ń bá mi yọ̀ ọ́. Bẹ́ẹ̀ ṣe. Àwọn ọ̀run ń bá mi yọ̀ ọ́. Bẹ́ẹ̀ ṣe. Ariwo sọ bẹ́ẹ̀. Olúwa mo gbé ọ̀gá o. Ọmọ ẹlẹ́lẹ́ jù yín lẹ́gbẹ̀ẹ́. Olúwa mo gbé ọ̀gá o. Àwọn ọ̀run ń bá mi yọ̀ ọ́. Bẹ́ẹ̀ ṣe. Àwọn ọ̀run ń bá mi yọ̀ ọ́. Bẹ́ẹ̀ ṣe. Òṣè Olúwa ayérayé mo yìn lógo. Ìyẹn ní wípé ohun tó mú mi wá ṣe ní bí mo ti gbà á. Èmi nínú mi dùn níbí. Ìwọ tí ó bá fẹ́ lè mọ̀, ọmọ ìyá Ọlọ́run fún ìṣẹ́jú kí ẹ tó kú yí. Sọ wípé àwọn ọ̀run ń bá mi yọ̀ ọ́. Bẹ́ẹ̀ ṣe àwọn ọ̀run ń bá mi yọ̀ ọ́. Ariwo sókè àgàdé yé kiri. Olúwa mo gbé ọ̀gá òbí ló ṣẹlẹ̀ wáyé. Olúwa mo gbé ọ̀gá o. Àwọn ọ̀run ń bá mi yọ̀ ọ́. Bẹ́ẹ̀ ṣe àwọn ọ̀run ń bá mi yọ̀ ọ́. Bàbá mi Balógun ló máa sọ wípé bọ́ná ayé ní ìyàn lóko bàbá mímọ́. Mo ti sọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ìbàdàn bọ̀ọ̀bọ̀. Orúkọ Jókòó fún mi rèé láti yin Ọlọ́run láti dúpẹ́ lọ́wọ́ rẹ̀ wípé ṣé fún mi ní bíbáyìí. Ọkọ mi gbé ọ̀gá òun bàbá. Jágbà ayé ní ìyàn lóko bàbá mímọ́. Ọkọ mi gbé ọ̀gá òun bàbá. Jágbà ọba tó jókòó sórí òbí ayé. Ọkọ mi gbé ọ̀gá òun. Ìwọ náà ariwo sókè kò sọ̀rọ̀. Ayé ní ìyàn lóko bàbá mímọ́. Ọkọ mi gbé ọ̀gá òun bàbá. Ẹnjìníà. Ayé ní ìyàn lóko bàbá mímọ́. Ọkọ mi gbé ọ̀gá òun bàbá. Ọba tó jókòó sórí òbí ayé. Ọkọ mi gbé ọ̀gá òun bàbá. Arúgbó ọjọ́ ìrọ̀jùmọ̀ rẹ̀. It's going to be pure place. Arúgbó ọjọ́ ìrọ̀jùmọ̀ rẹ̀. Ṣé wọ́n tó bọ̀ Olúwa bí wọ́n ṣe fowó ọpẹ́ sílẹ̀? Ṣé ọ̀pá mi Ọlọ́run níbi tó bá wà? Arúgbó ọjọ́ ni arúgbó ọjọ́ ìrọ̀jùmọ̀ rẹ̀ sà. Ìwọ ló wà lẹ́yìn mi tí mo ní. Ìwọ náà sọ ti yẹ sọ́ra sókè náà. Mo ti ń ka èèyàn mẹ́wàá tó ti ń gbé wọn. Láti ti lọ́kọ̀ lábọ̀ ìwọ náà lẹ́yìn tí ó wà. Ìrọ̀jùmọ̀ rẹ̀. Ìwọ ló wà lẹ́yìn mi tí mo ní. Ó ní mi kọ́ máa jáde ní December 1st. Gbogbo èyí tẹ̀ wà ní social media. Ṣé ọ̀rọ̀ mi kọ̀ lórí ìbádẹ́bọ̀ fún ọmọ aláyọ̀? It's going to be choppy now. December 1st, bórí yẹn ṣe lọ rèé. Nígbà tí mo wọ gbogbo tẹ̀ kòrónà yẹn, ìkan tọ́lọ́run ṣe, mo gbọ́ ọ̀rọ̀ yẹn tú ọpẹ́. Mo wá gbọ́ orúkọ orin yẹn ní ọlọ́pẹ́ jọjọ. Lọ́nà ọlọ́pẹ́ jọjọ. Bàbá ọlọ́pẹ́ jọjọ. Ọlọ́pẹ́ jọjọ. Bàbá ọlọ́pẹ́ jọjọ. Iṣẹ́ mi ló ń bèrè bàbá ọlọ́pẹ́ jọjọ. Iṣẹ́ mi ló ń bèrè bàbá ọlọ́pẹ́ jọjọ. Kí ni máa fi sọ orí rẹ̀ bàbá ọlọ́pẹ́ jọjọ? Ọlọ́pẹ́.
sọ èrè rẹ̀. Àwọn sọ wípé tó bá jẹ́ títọ́ ni ìmọ̀ ìlú máa sábà. Ọba tó ṣe láti January tó fi wọ December ni òní mo ṣe sọ pé mo máa drop ẹ̀. Daniel ẹ gbọ́nà tó bá jẹ́ títọ́ ni ìmọ̀ ìlú máa sábà. Àgùnbí ọdún lọ́jọ́ Sunday, wọ́n gbé sẹ́kọ̀ọ́ òrùlé lálọ́. Màmá àjọ ìròyìn. Ọba náà, wọ́n gbé sẹ́kọ̀ọ́ òrùlé lálọ́. Màmá àjọ ìròyìn. Lórí màálù yẹ, wọ́n tẹ́ tábìlì ohun jíjẹ. Màmá àjọ ìròyìn. Màmá Àgùnbí ọdún sábà mú tíráfù. Ó bá wọn jẹ, Ọlọ́run ló ní ká yí ẹ̀rù. Wọ́n tẹ́ tábìlì ohun mímu. Màmá àjọ ìròyìn. Ẹ sọ pé ọmọ bíbí ti di mẹ́fà, ó ti di mẹ́fà ẹ́. Kí ni mo fi sọ èrè rẹ̀? Bàbá ọlọ́pẹ́ jọjọ. Ọlọ́pẹ́ jọjọ. Yẹ́bọ̀, ìwọ náà kò ní tiẹ̀ sọ. Ṣọ́nà kò ṣe tó fún ẹni. Ṣọ́nà kò ṣe fún ẹni. Omi ilẹ̀ ń bèrè. Ìjọ ẹ ló ń bèrè. Ìjọ ẹ ló ń bèrè. Ṣùgbọ́n ẹ ló ń bèrè. Ṣùgbọ́n ẹ ló ń bèrè. Kí ni mo fi sọ èrè rẹ̀? Bàbá ọlọ́pẹ́ yẹ sọ wípé àgbà ọ̀fẹ́ ẹ̀bí ẹni tí ó bá mọ̀ rẹ̀ nìkan ni mo ń bá wí báyìí. Àgbà ọ̀fẹ́ ẹ̀bí ọmọ tí a bí lànà ó ti wà bàbá lónìí o. Ọmọ tí a bí lànà ó ti wà ẹ̀yà láti ẹ̀rọ lóye sáyé pariwo pé kí ló ṣẹlẹ̀ gbọ̀ngbọ̀ngbọ̀. Àwọn èèyàn tí mo wò yìí bí wọ́n ṣe wò. Ọba náà má ṣe bínú sí mi ara wọn nílùú yìí ló já mi sí. Pariwo pé kí ló ṣẹlẹ̀ gbọ̀ngbọ̀ngbọ̀. Kí ló dé tó lè tújú ayọ̀ yẹ? Ẹ̀wọ̀n bàbá yẹ bó ṣe ń wò. Ẹ̀wọ̀n bàbá yẹ bó ṣe ń wò. Ẹ̀rù yìí ẹ̀rù ló fún mi. Ó yẹ pariwo sókè. Kí ló ṣẹlẹ̀ lóde ọ̀run òde? Sọ́tidé sínú ayé ẹ̀rọ ni mo ṣe jó. Sọ́ba ti dé síbẹ̀ yẹn. Ẹ̀yin obìnrin sọ́tidé síbẹ̀ yẹn. Ẹ̀yin ọkùnrin kí lẹ̀ ń wò? Bóyá kí ló ṣẹlẹ̀ lóde ọ̀run bí lálẹ́ pàdé? Sotiri jẹ́ sáré ṣe báyìí. Àwọn tó dúró yìí ni mo bá lẹ́jọ́ náà. Ibi tó ẹ give yourself space. Fún ẹ láyè. Nítorí mo fẹ́ wọnú ògo. Ìṣẹ́jú ní ẹ̀jẹ̀ kú fún ẹ láyè. Ṣọ́jú fún ẹ láyè. Ókè àwọn tó dúró ni mo bá wí. Jẹ́ sáré sọ pé Ọlọ́run mi fàyè gbà mí ìwé mo fẹ́ ṣe rere. Ìwọlé ìdíje kúrò lórí iṣẹ́ àmọ́jẹ́kọ́ yẹn mọ́lẹ̀. Ó ṣe é fòkú ẹlòmíì ni ẹ. Ọlọ́run mi fàyè gbà mí ìwé mo fẹ́ ṣe rere. Ìṣúná sọ wípé bàbá wa yóò fún wọn ní ìgbà. Ọlọ́run mi wáyé fún mi. Sáyé wọn lọ pé èmi kan lọ pa ọ́, ọjà mi lọ pa ọ́. Nígbà tó kò bá ti yí dé, tọ́lá bá ti yí dé, owó bá tún ti wá dé. Ọmọ náà tí mo mọ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀, ó ti wá ní òkè tuntun. Wà á ṣe wípé èmi kan lọ pa ọ́, ọjà mi lọ pa ọ́. Ibi tó ti wá káàkiri làmí ní mo ti bọ́. Sọ́mọ́ wọn ní ọmọ ẹ̀rọ Jésù lára mi. Ẹ̀rọ Jésù ẹ̀rọ Jésù iṣẹ́ mi. Ẹ̀rọ Jésù ilé mi. Ẹ̀rọ Jésù ẹ̀rọ ọ̀rọ̀ sí. Bóyá lọ́wọ́ ẹni tó bá wù ẹ̀jẹ̀ tó bá wọnú òkú. Èèyàn tó láìkì ní òjò ìgbà tó máa bá wọn lókè. Lẹ́tọ́ náà lọ́mọ ẹni tó bá wù ẹ̀jẹ̀ fẹ́ wọnú òkú. Tó ti wà
wà bẹ́ẹ̀ ṣó ti wà bẹ́ẹ̀ ókè pàṣọ gbé ìwà wa lọ́jọ́ mo bá ṣe wúlò. ṣó ti rójú ẹ̀ dáadáa ó yá àyàn méje ní kó lọ́ọ́ kárí sí ìyàn méje pé ìwà wa lọ́jọ́ mo bá ṣe wúlò. ìyàwó ọmọ náà wà lọ́jọ́ mo bá ṣe wúlò. gbogbo ibi tí gbadé mọ̀ máa lọ mo máa ń ṣe music exercise gbogbo ẹ̀yin ọkọ ní tiẹ̀ wà ń bì máa ń ṣe exercise fúnra ẹni space tó ti ń lọ náà ní ẹgbẹ́ ìjọ wa bì ẹ̀yin onílù kí ni ìyájọ́ máa ṣe ni lórúkọ Jésù wọn ò ní fi wọ́lẹ̀ sí Nàìjíríà lọ sí Amẹ́ríkà ẹ̀yin náà mẹ́sàn pé yìí ti ń ṣe nísì ogun ìdílé ẹ̀ lórúkọ Jésù ìwọ lọ́kàn ó ti ẹ̀ ṣe àmì ẹ wo ogun ìdílé wa lórúkọ Jésù àwọn ẹlọ́kàn àṣàdàpọ̀ ẹ̀ ó ti yí báyìí nísì ó fẹ́ yí wọn ní ògo wà lọ́kàn èèyàn méje níṣẹ́ pé àwọn òmú èèyàn kan lẹ́ẹ̀mejì ó fẹ́ lọ yí níwájú ẹ̀ báyìí ṣó ti rẹ́dì ìgbésẹ̀ ìwọ náà yí drama kò yí tiẹ̀ ṣó wà bí two bodies let's go. Sọ̀rọ̀ gẹ́lẹ́gẹ́lẹ́ Ọlọ́run pè mí Ọlọ́run pè mí Ọlọ́run pè mí gẹ́gẹ́ Jésù Ọlọ́run pè mí Ọlọ́run pè mí Jésù ló pè mí Ṣọpẹ́.